Uh, Good evening, fellow citizens of Nigeria. You see, when you see people who don't have training, you will know. Maybe political training or any form. You see, káàárọ̀ ẹ kú ojúmọ́ mọ́ Adétóun ṣá tó ń sọ ọmọ Tinubu ní ó lára àwọn òyà oníṣòwò wọn ẹ̀ṣẹ̀ gé gògóńgò lọ pé òun lágbára láti pariwo. Ó ní Dàpọ̀ Abíọ́dún ó ní tẹ́ ẹ bá rí ẹni tó ní ẹ̀kọ́ ẹni tó lẹ́kọ̀ọ́ ilé ó ní Dàpọ̀ Abíọ́dún lẹ́kọ̀ọ́ pé kò lẹ́kọ̀ọ́ ilé bó ṣe wù kó kéré kó mọ̀. Arábìnrin máa wo ẹnu sí ara Dàpọ̀ Abíọ́dún o. Ó ní Dàpọ̀ Abíọ́dún tí òun bá rí ẹlẹ́gbọ́n Sanwó-Olú pé kélé á gbé ẹ, ó ní kélé ilẹ̀ á ga jù ẹ lọ. Ẹ̀yin èèyàn ẹ farabalẹ̀ ẹ wò fọ́rọ̀ yìí. Adétóun ní tóun bá rí ẹlẹ́gbọ́n Sanwó-Olú ó ní ilẹ̀ á ga jù ẹ lọ pé gbàdúgbàdú á gba owó àgbàdo lọ́wọ́ òun pẹ̀lú ẹ. Ẹ̀yin èèyàn ẹ wá wo nǹkan tí wọ́n fi ń ṣe ambulance ní Ogun State, kẹ̀kẹ́ náà pẹ́ àbí Adétóun ṣe fídíò iṣẹ́ ó dẹ̀ rí ìṣá ṣé kìí ṣe AI. Ẹ̀yin èèyàn ẹ jọ̀ọ́ ẹ wá bá mi wo fọ́rọ̀ ṣé kìí ṣe AI ní fọ́rọ̀ yẹn jọ̀ọ́ ṣé kìí ṣe AI Adétóun ọmọ Tinubu ṣé kìí ṣe AI ni because èmi ò tí ì rí ibi tí wọ́n ti ń fi kẹ̀kẹ́ náà pẹ́ fi ń ṣe ambulance eléyìí lákọ̀ọ́kọ́ o tí màá kọ́kọ́ rí eléyìí lákọ̀ọ́ tí màá kọ́kọ́ rí. Ẹ wo àwọn ambulance tí wọ́n ń ṣò nínú fọ́nrán tẹ́ fẹ́ wò yìí, gbogbo wọn ló ti dẹnu kọlẹ̀, gbogbo wọn ló ti bàjẹ́. Ẹ̀yin gómìnà sí wa kí ló dé? Kí lẹ ń fowó wa ṣe? Kí lẹ ń fowó wa ṣe tẹ́ ń jẹ wá níyà tó tó yìí? Ara yín ò bá lè yá ẹ sá lọ lóyìnbó. Ẹ jẹ́ ká kọ́kọ́ wò ná. good evening, fellow citizens of Nigeria. You see, when you will know, maybe political training or any form. You see, Governor Dàpọ̀ Abíọ́dún, you no get training. You no get. I want to confirm to you people, say, you no get political training. I don't know, because if they train person well, you go get fear, you go get respect, you go get compassion. I know where, so I know fish out. Please, doctor don't want me. They no advice. They don't want me. So if anything do me now me disobey doctor's advice. Governor Dàpọ̀ Abíọ́dún, mo fẹ́ béèrè question kan lọ́wọ́ yín. Ẹ jọ̀ọ́, are you sure yín pé? Ṣé orí yín báyìí ó pé? Torí bẹ́ẹ̀ you have condescended so low, and that low where you come now make we dey go like that. Number one, I say you no get functional ambulance, you say you get. Shey me where I don't work for Ogun State, okay, make una see these ambulances. Shey na this one una wan go take carry Anthony Joshua, keke na pep, then they take and carry meat for Lagos. Now you take do ambulance for Ogun State. Please, pending the time where I go dey okay, I've told my team to go and collect some evidences to notarize them in court. I want to send them to Asiwaju Bola Ahmed Tinubu. Then I will post some on social media so that you will know that we are not playing. Then please don't waste government resources. Only one insult, you say I insult your mama, you don't run go police station. You go wait, cool down. No be like that, then they fight. You go wait so that when they go charge me, they go charge me like 10-15 count charge. You never know the next one where they bring one where I talk about it, they pepper you know they feel sleep again. Then it's bad training or Asiwaju. You supposed to learn training. The most important, the reason why I want to do this video, doctor, please, I want to beg you. See, for the first time, I want to beg you. You see, Babajide Sanwo-Olu, I beg no play reaching level. Leave Governor Babajide Sanwo-Olu alone. You cannot compare yourself with Governor Babajide Sanwo-Olu. Compare yourself. Governor Babajide Sanwo-Olu is a
over-performing functional government. I'm not saying it's perfect, but if you can do 1% of what Governor Babajide Sanwo-Olu can do, I leave him for you. When Governor Babajide Sanwo-Olu is talking, you go do like this. Go hold your mouth. Governor Babajide Sanwo-Olu, you want add join the problem where they on ground. You never said to this one, you can't go add our own governor, most cherished governor, performing governor that will help us to arrest. Say action AC. Lagos State is here. Take care of the victim. Oh, be one Lagos State. Thank you for your prompt response. From Ikeja, tell flight plane. Oh, thank you. Plane now off to a home. Where your social worker carry Okada come, want to come and carry patient in Oga's Palace. Somebody that they beat those people, a minor. You are now sending, or you are bringing Okada. Governor that project now you want to become governor, politician. Let us show you the way to manage citizens. And then she don't go near Governor Babajide Sanwo-Olu. We have people that Governor Babajide Sanwo-Olu has sent to Canada. The ones that we arrest, children of nobody, no lifers, poor children, they don't enter play. You have not even arrested. You have not prosecuted. You have not helped us to put them in care home. You have not, Governor Babajide Sanwo-Olu is putting them in private school. Don't go near Governor Babajide. I don't want to hear that Sanwo-Olu cough. Me and Governor Babajide, we are fighting. Please, let me take time and recuperate. Let me get away. But pending that time, and I think it's not working. Update on the ambulances. Evidence hospital. Local government chairman. This is one of the ambulances. I think they have this come is to report. not working. Since I wanted to call, I thought you one-on-one to discuss. Not working. From God. So now I will bring all the evidences. Bank statement today, transfer day. Come, let me tell you something. We will not need anything. I don't need money. I don't need the appointment. I don't need anything. As you see me, so me need the cocoa. The one where God sent me, my yard they do so. So make nothing say somebody is trying to get your attention. Because think of it, not where I want to take you to, Governor. The only problem where I get is say, do what is do what is needful. And you are not performing, you still the wrong go police station. You are wasting government resources. If they want to sentence me, let it be 10 or 5 count charge. You don't share me suru. You know sabi politics. You jump first, enter APC. You know be Asiwaju offspring. People with the Governor Sanwo-Olu with their train, where we see them when they wear cross chain for neck, we talk belong by, we see at that time. He has grown to become a performing, responsible governor. Sanwo-Olu lè ṣe, Sanwo-Olu ló lè ṣe o, ìjọba tó tù wá lára Sanwo-Olu ló padà ṣe. Governor nowhere, Jakara mi ya díẹ̀, wàá gbà. That level where you carry this matter they go, and they wait you for the bus stop. I know where, make I wear, but make it not be like say abandon people. I just say make I drop small updates. Tara mi ba ti ya, Governor Dapo Abiodun. You depart. Oh, Sanwo-Olu. Nothing. I don't want to hear anything. As you did, just they reconcile with Sanwo, they beg Sanwo before we reach that bus stop, that matter. Sanwo-Olu. If Sanwo-Olu born 1 million children for this Lagos, now we go train them. You don't help us train children where you know. You don't help us give them future, shelter, hope, life, love, care, attention. You know, not say Lagos State, they are working 24/7. Call ambulance, he go respond. Call social welfare 24/7. Launch share. Iwo afikoma lo party, you know. Afikoma lo party. Ẹ̀yin èèyàn ẹ ṣeun ẹ káàbọ̀ padà. Ṣé bẹ́ẹ̀ inú ẹ ṣáà ti rí. Ẹgbọ́n nǹkan tí arábìnrin sọ. Ọ̀rọ̀ gidi ni arábìnrin ń fọ̀ lẹ́nu. Ọ̀rọ̀ gidi ni arábìnrin ń fọ̀ lẹ́nu o. Ọ̀rọ̀ gidi rèé. Ara yín ò bá yá fò gẹ̀rẹ̀ ẹ ti kó owó wa ẹ kó lọ lóyìnbó ẹ ti lọ sí lóyìnbó private hospital lóyìnbó la wà. Private hospital kò ṣe ń wọ̀ ní bíbá yìí tí ò bá ní owó lọ́wọ́. Àwọn olówó ló ń lọ sí private hospital because even their general hospital bíbá government hospital bíbá yìí ẹ lè fi wé private hospital ìlú Nàìjíríà kò lè fi wọ́n wéra. Last time yín dùn mí. Nígbà tí doctor wọ́n ti kọ́kọ́ ṣe x-ray wọ́n ti ṣẹ̀ṣẹ̀ direct mi lọ ẹ wò
in S3 yẹn no, that's the first day my experience yẹn wọ́n gbé mi wọnú machine lọ bẹ́lẹ̀ ni mo lò 20 minutes nínú ẹ̀ wọ́n check gbogbo ara mi gbogbo ọpọlọ inú ara gbogbo ẹ̀ wọ́n check ní general private government hospital ni mo ń sọ yìí o lè fẹ́ fi wé ti Nàìjíríà ẹ wo hospital wo lẹ lè náwó sí ní Nàìjíríà mo ní àwọn fídíò kan tí mi mọ̀ bí a ṣe ń lò lórí YouTube ẹ̀yin èèyàn tẹ́ bá wò ẹ káwọ́ sórí níbi tí arábìnrin kan ti ń confess tẹ́ bá lọ sórí TikTok mi fídíò yẹn wà ńbẹ̀ mo part 1 to 5 ni part 1 nìkan ni mo release síbẹ̀ ẹ̀yin èèyàn ẹ gbà wọ́ ọmọ rí ni wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tẹ́ ń rí lè ní ọmọ àlè ló pọ̀ jù wọ́n á gbé ọmọ ọba fọ́ṣun àwọn èèyàn kan wà tó wá máa ń ra ọmọ nínú hospital 5 million 3 million ọmọ ọkùnrin 5 million 3 million ọmọ obìnrin bí i 2 million ni wọ́n ta àwọn doctor wọ́n ní ó ní hospital Nàìjíríà lẹ́ni ó ní hospital tí òun ṣe kí ni ó ní bí àwọn bí private hospital nìkan ni but general hospital ẹ wo Ọlọ́run o àwọn àìsàn tó ń ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lẹ́ni hospital àwọn èèyàn ti ń kó ọ̀pọ̀lọpọ̀ àyàbá ní gbogbo wọn yẹn ẹ̀yin náà ẹ gbọ́rọ̀ oníyebíye tí arábìnrin sọ lẹ́nu ẹ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu ẹ̀ àwọn governors wa ẹ wo tó bá jẹ́ kí everybody gbogbo àwa sọ̀rọ̀sọ̀rọ̀ ká para wa pọ̀ ká form group ká máa face àwọn governors tó wà ní each state bí arábìnrin ṣe ń face Dàpọ̀ Abíọ́dún ìbádà kí lè ń fowó wa ṣe kẹ̀kẹ́ napẹ́ ambulance báwo ló ṣe jọra ẹ̀yin ẹ̀rí mọ́tò tó ń fi ṣe ambulance inú ambulance ń bí báyìí ó dàbí hospital ní everything wà nú ẹ̀ tó bá kọ́kọ́ rush ẹ nínú ẹ̀bílẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ láti máa ṣe àwọn nǹkan pẹ́pẹ́pẹ́ bí wọ́n ṣe ń wa mọ́tò yẹn lọ kó tó dé hospital torí ọ̀rọ̀ Anthony Joshua yìí ó jẹ́ nǹkan tó bà nínú jẹ́ mo gbọ́ níròyìn láàárọ̀ Anthony Joshua lóun fẹ́ resign kò jà mọ́ torí kìíní bà nínú jẹ́ ó bàyàn nínú jẹ́ jù kẹ́yàn gbé ọ̀rẹ́ ẹ̀ kó gbé lọ sí ìlú ẹ̀ ẹ̀dẹ̀ mọ́ Anthony Joshua olólùfẹ́ mẹ̀kúnnù ni ó lọ́ọ̀fù ìlú ẹ̀ jù ọmọ Yorùbá àtàtà ni bó ṣe ń lọlé lọ́dọọdún nìyẹn ó wá lọ lọ́ọ̀sì the best friend tó ní àwọn méjèèjì coach àtọ̀rẹ́ ẹ̀ the other boy ọmọ Yorùbá lòun náà ẹ gbọ́rọ̀ níyebíye ó ní Sanwó-Olú Dàpọ̀ Abíọ́dún tó ń bá rí ẹlẹ́gbẹ́ Sanwó-Olú ìyá ara lápá ó mà lágbára o lóòótọ́ tẹ bá rí àwọn iṣẹ́ tí Sanwó-Olú ń ṣe Sanwó-Olú gbìyànjú lẹ́kọ̀ọ́ ẹ má lọ gbé ọmọ àlè sí ègò ẹ rí wọn ọmọ Tinubu sí Ambode àti nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn Jandor Ṣèyí àti Sanwó Ambode èmi ò kúkú tẹ̀ ní mi ìròsẹ́ ìdókọ̀ mi pẹ̀lú olóṣèlú so mi ò mọ̀ tó tẹ̀ ṣe irú ọmọ Tinubu ń ṣe jẹ́ ká ti kọ́kọ́ yọ̀ yẹn dànù torí àlè sin bàbá ká ti máa sin ọmọ who does that bàbá ẹ ti ṣe gómìnà ní Èkó rí ó ti ṣe sẹ́nẹ́tọ̀ ó ti ṣe president ìwọ náà tí dìde ló fẹ́ ṣe gómìnà ìlú yẹn ṣé kò sẹ́lòmíì ni ẹ jẹ́ kí àwọn míì náà ti ṣe é no ẹ jẹ́ kẹ́lòmíì ti ṣe náà ká sin bàbá ká ti máa sin ọmọ ìjọ wo la fẹ́ ṣe àwọn gbogbo eléyìí dà ìjọ wo la fẹ́ ṣe eléyìí dà enough for all this now adé tó wá dà fún ẹ jàre ìyá mi kò ní bàjẹ́ fún ẹ gbogbo ẹnikẹ́ni tó bá ń lépa ẹni náà àforí á mu omi kú ni bẹ́ẹ̀ ni àwọn ìyá mi arúgbó má kọlẹ̀ wọ́n á pọn mi sínú Olúwa á mu omi kú ni torí àwọn tó ń jà fún àwọn tí wọ́n ní àǹfààní láti sọ̀rọ̀ síta líle a dẹ̀ ti rí àwọn ẹ bá lórí péjì àìrá àwọn iṣẹ́ takuntakun tó ti ṣe sẹ́yìn wá ò ní fi ọmọ ṣe ò ní fi ọkọ ṣe Ọlọ́run á máa gbé ẹ lọ́wọ́ sókè Ọlọ́run á dúró tì ẹ́ àdúrà mi fún ọ nìyẹn àti gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ torí oríṣiríṣi àtáàkì ló ń wá fún àwa sọ̀rọ̀sọ̀rọ̀ mo face àwọn politicians ìlú mi ní bí November lẹ́nu toward December last year November December débi pé wọ́n fẹjọ́ sùn kiri lọ sílé wa lọ sílé ọba fẹjọ́ sùn dáàdì mi káàkiri torí pé à ń sọ òótọ́ ọ̀rọ̀ mi ò bó wọn mo kàn ń béèrè ìbéèrè ni ṣé àlẹ́ tọ́ láti béèrè ìbéèrè lọ́wọ́ àwọn tó represent wa ni they are representative wọ́n represent wa ni gbogbo olóṣèlú ṣé àwa lẹ́tọ̀ọ́ láti béèrè
a béèrè ìbéèrè dìjà o èmi ò mọ̀ pé ìbéèrè ti ń dìjà ẹ̀rẹ́ ni tí ò níṣẹ́ ó ń ṣe politics ẹ̀rí ilé gàgàrà tá a kọ́ ìbòlẹ̀ ti rówó tó kọ́ ẹni tó ń forí ṣe tó ti lò 35 years in service nǹkan tẹ́ rì mọ́lẹ̀ wọn ò ní ẹ̀ ń ṣe politics owó tó ń bá fún yín ẹ fi ṣe nǹkan ó lè jí ó lè gbà á bí wọ́n ṣe ń jí lókè náà kó pamọ́ sọ́wọ́ tí wọ́n ń yọ 10% fún yín ẹ bẹ̀rù Ọlọ́run gbogbo ẹ̀yin olóṣèlú ẹ bẹ̀rù Ọlọ́run torí àtúbọ̀tán yín ò ní dà ẹlòmíì ilé tó kọ́ láwó pàdánù kì í ṣe pé àwọn olóòótọ́ ìlú àwọn olóṣèkà ìlú gbogbo gómìnà ilẹ̀ Yorùbá wọ́n gba olóyè Ìgbòho tì sílẹ̀ 6 gómìnà Dàpọ̀ Abíọ́dún Ṣèyí Mákindé Ayédàtiwa Sanwó-Olú Báò lẹ́kìtì us again ta ló ti kù yẹn wọ́n ti tọ́nà ẹgbà àti Adeleke òǹlẹ́lẹ́kẹfà Adeleke the dancing governor ẹgbà Ìgbòho olóyè Ìgbòho ẹgbà tì lọ́wọ́ Tinubu ẹgbà ẹni tó sọ pé òun dìde ó ní ẹ tiẹ̀ fi oṣù kan ẹ fi dọ́hùn wò kó ń kojú àwọn Fúlàní ẹ rí nǹkan kan ṣe sí ó bá nínú ìjà ti wọnú ọdún ìmí ẹ free ọmọ Adéyẹmọ ẹ tú Ìgbòho sílẹ̀ ẹ gbẹ́sẹ̀ kúrò lórí àkáǹtì ẹ̀ Ìgbòho is not a criminal arákùnrin yìí ò kì í ṣe ọ̀daràn kì í ṣe agbésùmọ̀mí bíi Gúnmi ibi tí Ìgbòho àwọ̀ Ìgúnmi ò tó bẹ́ẹ̀ kó wọbẹ̀ tó ẹ̀yin ènìyàn wa a nílì jù báyìí lọ èmi ọmọ yín náà ni ẹ tú olóyè Ìgbòho sílẹ̀ is not a criminal ọdún ayọ̀ láṣẹ o àdúpẹ́ pé àti ìṣọdún ìtọ́ àṣẹ mi táyà tọmọ àní fọmọ ṣé o agbára Ọlọ́run mo kí gbogbo wa gbogbo ẹ̀yin tẹ́ bá wa ń subscribe God bless you all ẹni fọwọ́ igbọ́mọ sí ojú yín ò ní relédè yín o etí yín ò ní di nǹkan tó náwó lé lórí mo kí happy new year once again ìwọ tó bá ẹ̀ṣẹ̀ ń gbọ́ wa nínú ọdún yìí mo kí wa ọdún aṣọdúnmọ́dún láwọ̀ aṣọdúnmọ́dún aṣòròmọ́rò láwọ̀ aṣòròmọ́rò ọdọọdún ní sápọ́n rúwé ní Yorùbá ẹ lọ Akalamago TV show don't forget to press love like and share God bless thank you.